were there burning the car, just I think something has happened. Now those people run to this side, just stop us. In the process, break the glass, the windscreen, so we have to come down. They even point gun to us. Those guns that used to have to, we have to run down. You don't know them? In the process, after we left, we saw them shooting the tires. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá òun náà ni àlàyé nípa ìṣẹ̀lẹ̀ aáwọ̀ tó wáyé láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá àti àwọn ajìjàgbara Yorùbá Nation Agitators ní agbègbè Ọjọ́ta nílùú Èkó lọ́jọ́ Ajé Monday ọjọ́ 9 oṣù kínní ọdún tá a wà yìí. A kọ́kọ́ fẹ́ sọ ọ̀rọ̀ kankan nípa ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n lára ẹ̀yin olólùfẹ́ ìkànnì wa tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa, àwọn kan ni wọ́n ń pè wá tí wọ́n ń bi wá léèrè ohun tó ṣẹlẹ̀ ní Ọjọ́ta nípínlẹ̀ Èkó. Àwọn kan láwọn gbọ́ wípé 20 èèyàn ni ó gbẹ̀mí nínú ìṣẹ̀lẹ̀ yẹn. Àwọn kan ní òṣìṣẹ́ ọlọ́pàá 5 ni wọ́n pa, àwọn kan lẹ́nìkan ni, àwọn kan náà kan tiẹ̀ mọ̀ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí ó ṣe ṣẹlẹ̀ wípé ṣé àní sọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ yẹn ni. Àwọn nǹkan tí a gbọ́ yìí ló wá jẹ́ ká fẹ́ ṣe àlàyé nípa ìṣẹ̀lẹ̀ yẹn kí ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ lè mọ òdodo nípa ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe, a gbọ́ wípé àwọn ikọ̀ ajìjàgbara Yorùbá Nation, ìyẹn Yorùbá Nation Agitators, ni wọ́n ṣe ìwọ́de ìta gbangba lọ sí agbègbè Gani Fáwẹ́hìnmí Freedom Park tó wà ní Ọjọ́ta nílùú Èkó ní àárọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 9 oṣù kínní ọdún tí a wà yìí. Ohun tí a tún gbọ́ ni wípé àwọn kan nínú àwọn ọmọ ikọ̀ Yorùbá Nation Agitators àti ọmọ ẹgbẹ́ Oòduà People Congress OPC ni wọ́n kọ́kọ́ jọ wọ́n kò. A gbọ́ wípé nígbà tí ìjàngbọ̀n yẹn fẹ́ máa dá rúgúdù sílẹ̀, wọ́n fẹ́ máa dá súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ lójú pópó sílẹ̀, ni ó mú kí àwọn ọlọ́pàá, ìyẹn àwọn agbófinró, tí wọ́n dá sí ìjà láàrin ikọ̀ Yorùbá Nation àti OPC. Àwọn fídíò àti àwọn fọ́tò tí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ òun náà ni ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán yẹn. Bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe dá sí ìjà yẹn ló wá jẹ́ kí ó fẹjú tó sì di ràǹtò débi wípé àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí yin tear gas sí àwọn èèyàn lójú kí wọ́n lè dẹ́kun ìjàngbọ̀n. Ṣùgbọ́n àwọn èèyàn ò sá sẹ́yìn pẹ̀lú bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe yin tear gas tó. Wọn ò sá sẹ́yìn o. Ìjàngbọ̀n náà tún le sí ni. Ìjàngbọ̀n náà le débi wípé ọlọ́pàá àti àwọn ọmọ ikọ̀ Yorùbá Nation Agitators wọ́n da ojú ìbọn kọra wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn. Nípa ìbéèrè wípé ẹni mélòó ló gbẹ̀mí nínú ìṣẹ̀lẹ̀ náà, gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ẹnìkan ṣoṣo òun ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ láti iléeṣẹ́ ọlọ́pàá wípé ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó bí wọ́n ṣe fi síta. Ṣùgbọ́n wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá 2 ni wọ́n fara gbá ọta àbọn tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ nínú ilé ìwòsàn kan. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n tẹ̀síwájú, wọ́n fi kún ọ̀rọ̀ wọn wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó bàjẹ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Lára àwọn nǹkan tí wọ́n ní ó bàjẹ́ ni ọkọ̀ ìpàráàrò ìyẹn patrol jeep tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá, òun ni wọ́n dáná sun, 2 ni wọ́n dáná sun.
nígbà tó wá di àṣálẹ́ ọjọ́ ajé Monday yẹn, àṣálẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ó ní ẹni tó jẹ́ olórí àwọn ikọ̀ OPC lórí Nàìjíríà tó tún jẹ́ ààrẹ ọ̀nà kakanfò fún gbogbo ilẹ̀ Yorùbá, ìyẹn olóyè Ìbà Gani Adams, ni ó bọ́ síta tó sọ fún àwọn oníròyìn wípé kò sí ọmọ ẹgbẹ́ OPC kankan nínú ìṣẹ̀lẹ̀ yẹn, wípé kò sí ọwọ́ ọmọ ẹgbẹ́ OPC kankan nínú aáwọ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Ọjọ́ta nílùú Èkó ní ọjọ́ ajé Monday tí à ń sọ yìí. Ṣùgbọ́n ṣá o, iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní ọwọ́ ti tẹ àwọn afurasí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìwádìí tó sì ti ń lọ lọ́wọ́ láti mọ ìdí òdodo àti òótọ́ lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Bí nǹkan náà bá ṣe ń lọ, bí ìwádìí bá ṣe ń lọ àti bí ọ̀rọ̀ náà bá ṣe ń tẹ̀síwájú, a máa fi tó yín létí tí a bá ti gbọ́ tuntun lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o, ẹ ṣé bí ẹ ṣe ń gbọ́ wa. Eléyìí náà ni a ní kí a ṣàlàyé fún ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ dẹ̀ bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú iṣẹ́ ìwádìí tuntun, ọ̀rọ̀ tuntun, ìṣẹ̀lẹ̀ tuntun wá fún yín lórí ìkànnì Ojota.